àpẹ̀lú ògo Ọlọ́run kò sí tó lè gbé nílẹ̀ nítorí pé ìwé tí a kọ pàdé pẹ̀pẹ̀tíṣàn ìwé ẹ̀wọ̀n ló ń wípé ọmọ ìtọ́wọ́ bọ ilẹ̀ wa tí ò lè kó níbẹ̀ ẹ̀yìn rẹ̀ pé ìbátà ti yẹn tán òun náà ní ìjọba ní àtòkè ìyẹn ní bishop foundation ní ẹ̀kọ́ sí ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun wípé o ti ń fẹ́ dáwò àwọn ọ̀dọ́ dáwò ẹ̀rẹ́ láti gbà náà gbogbo kọjá kẹ́yìn tó yẹ ní pé kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tó fún wa ṣẹlẹ̀ ní pé ìjọba ti ń wọ́ náà láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pápá gbogbo ti Ido-Ọṣun nígbà tí wọ́n lè bá lọ́la ẹ̀rọ ọmọ ẹni pé ìṣẹ̀lẹ̀ níbẹ̀